A kú dédé wòyí, ẹ̀yin èèyàn mi, gbogbo ojú tó ń wò mí, ojú náà ò ní fọ́, etí tó ń gbọ́ mi, etí náà ò ní di. Ìwọ̀nba tó kù tọ́dún yìí ó fi parí, ọdún yìí lọ sópin, ẹ̀mí wa ò ní pin pẹ̀lú àṣẹ Èdùmàrè. Níbikíbi tẹ́ bá ti ń wò mí lénìí, káàkiri àgbáyé, tó bá jẹ́ àárọ̀ ni ẹ wà, ẹ káàárọ̀ níbẹ̀ yẹn. Tó bá jọ́sàn, ẹ káàsán. Tó bá jẹ́ alẹ́, ẹ káalẹ́lẹ́. Ẹ káàbọ̀ sí orí ètò. Orúkọ mi ni Dr. Hafiz Abolade. Kí ni mo mú wá fún wa lénìí? Òun náà ni àìsàn kan tí gbogbo wa mọ̀ sí ọgbẹ́ inú, táwọn olóyìnbó ń pè ní ulcer. Ìwòsàn rẹ̀ náà ni mo fẹ́ sọ nípa rẹ̀ lénìí. Mo kí ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ̀ ń wò wá. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ̀ ń subscribe sórí channel wa. Mo sì dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ̀ ń pè wá. Ẹ̀yin tẹ́ bá wa share fídíò yìí, a dúpẹ́ lọ́wọ́ yín. Ipa yín ò ní pin. Ẹni bí tẹ́ ti ń mú owó, tẹ́ fi ń ra data, tẹ́ fi ń wò wá, ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò. Ẹ wá níná kan tán, kẹ́ ẹ tó rí kan. Ìwọ̀nba tí ó kù tọ́dún yóò fi parí, àtèmi àtẹ̀yin, a rí tiwa ṣe ń bẹ̀. Aburú tó wà nínú oṣù December yìí, àtèmi àtẹ̀yin kò ní tọ́ sí kankan nínú wa. Dáadáa tó wà nínú oṣù yìí la máa rí. Ẹ jẹ́ kí n padà sórí tí mò ń bá lọ. Ìtọ́jú ulcer náà ni mo fẹ́ sọ. Ẹ jẹ́ ká lọ wá ọ̀gẹ̀dẹ̀ dúdú. Ó lè jẹ́ ti òòjọ́ tàbí kó jẹ́ ti ọjọ́ kejì. Kó sá ti jẹ́ ọ̀gẹ̀dẹ̀ dúdú tó jẹ́ pé oji ara rẹ̀ ò tíì kúrò ńbẹ̀. A wá bó èpo ẹ̀, èpo ara rẹ̀ á bò, á gé kéékèèké sínú ike bóyá 2.5 litre. Ẹ jẹ́ ká bu omi sí i. Èpo ọ̀gẹ̀dẹ̀ ní o. Ẹ jẹ́ ká bu omi sí i. Ẹ bá ti wá bu omi sí i, tó bá di ọjọ́ kẹta, ẹ jẹ́ ká máa mú láàárọ̀, lọ́sàn-án, lálẹ́. A rí pé tí a bá ń mu àgbo yìí, n tó ń jẹ́ ulcer á fi wá sílẹ̀. Ìyẹn parí síbẹ̀ yẹn. Ètò jẹ́ tìkejì fún ulcer náà. Wọ́n ń pe ewé kan ní ewé làpálàpá, làpálàpá funfun. Fún àǹfààní àwa tí a bá mọ̀, màá fi hàn wá ńsìn. Lẹ́yìn làpálàpá yìí, igi ẹ̀, òun là á gé. Ẹ jẹ́ kí n fi hàn wá. Làpálàpá nì. N tí wọ́n ń pè ní ewé làpálàpá nì. Ẹ ti rí báyìí. Ewé làpálàpá nì. Báwo la ṣe wá ṣe? Òun ní bá ṣe ṣe náà nìyí. Ẹ rí mi báyìí. Ọ̀bẹ yìí dà. Èpo kan wà lẹ́yìn igi yìí. Á mú ẹ̀yìn ọ̀bẹ, á fi há. Ẹ rí báyìí. Èpo tó wà lẹ́yìn ẹ̀ nìyí. Ẹ rí báyìí. Á fi ẹ̀yìn ọ̀bẹ, á fi há. Bá ṣe máa fi há nìyẹn. Ìyẹn fún àwa tá bá ní ulcer. Á fi há gbogbo ìdọ̀tí yẹn, á há dànù. Òun ní. Ẹ ti rí báyìí. Tá bá ti fi há dáadáa, a máa jẹ igi ni o. A máa fi rorín nígbà tá bá ń rin orín. Òun ní. A máa jẹ.
á máa gbé omi rẹ̀ mì, omi ẹ̀ á máa gbé mì, ìdọ̀tí yẹn á tú dànù, á tuntun jẹ. Á máa gbé omi rẹ̀ mì. Oògùn ulcer ni, má jẹ́ ká fi ṣeré. Oògùn ulcer tó dájú ni. Ẹ jẹ́ ká máa jẹ lóòrèkóòrè. Ẹ jẹ́ ká máa jẹ lóòrèkóòrè. Ká máa gbé omi rẹ̀ mì. Ṣé ẹ rí báyìí? Ẹ kọ́kọ́ ha ná o. Ẹ rí pé ìdọ̀tí ẹ̀ leléyìí. A ti kọ́kọ́ fi ọ̀bẹ a ti fi há ná. A ti há. Á máa jẹ igi pẹ̀lú èpo tó wà lára ẹ̀. Á máa jẹ tí ó kúnná dáadáa, á gbé omi rẹ̀ mì. Bí òun náà ṣe jẹ́ nìyẹn. Ìyẹn fún ulcer. Ẹlẹ́ẹ̀kẹta, ẹ jẹ́ ká lọ wá ògùn iná tó bá pọ́n dáadáa. Ẹ̀yẹ iná, ẹ má bínú, tó bá pọ́n dáadáa, ẹ jẹ́ ká fi sórí ọlọ ká lọ̀ kó kúnná. Tá bá ti wá lọ̀ tó kúnná dáadáa, ìyẹn tó ti di èédú, ògùn iná tó pọ́n á mú nínú iná. Àwa tá bá ń fi igi dáná, a lè lò ó. Àwa tó bá jẹ́ pé crowpot ni à ń lò, a lè lò ó. Kó sá ti jẹ́ ògùn iná ká lọ̀ kó kúnná dáadáa. Tó bá ti wá lọ̀ tó kúnná, á máa fi fọ́ ẹ̀kọ mu ni. Ẹ̀kọ jíjẹ, ẹ̀kọ eléwé yẹn tútù, ó ti yé yín. Á máa fi fọ́ mu, á máa fi fọ́ mu ni. Oògùn ulcer ni tó dájú, tó dájú. Ẹ má gbàgbé láti subscribe sórí channel yìí. Ẹ bá wa share fídíò yìí. Ẹ bá wa share fídíò yìí káàkiri. Kó jàǹfààní fún àwọn èèyàn. Kó má jẹ́ pé ẹ̀yin nìkan ni ẹ máa wò wá. Ẹ jọ̀ọ́ ẹ bá wa share fídíò yìí káàkiri àgbáńlá ayé. N tá fẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa náà nìyẹn. Ẹ̀yin olólùfẹ́ wa, n tá fẹ́ lọ́wọ́ yín nìyẹn. Ẹ bá wa share fídíò yìí káàkiri káwọn èèyàn rí, kó ṣàǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì. Ọlọ́run á ràn yín lọ́wọ́. Ẹ bá wa like fídíò yìí, ẹ bá wa share ẹ̀, ẹ bá wa subscribe. Kó má jẹ́ pé ẹ kàn máa wò wá lásán. A bẹ̀ yín ni, ẹ bá wa subscribe sórí channel yìí. Bí tẹ́ ti mú owó, Ọlọ́run ò ní fi wọ́n yín o. Ọlọ́run ò ní fi wọ́n yín. Orúkọ mi ni Dr. Hafiz Abolade. N tí mo mú wá fún wa náà nìyẹn ní èní, ìyẹn fún ulcer. Ẹ jẹ́ ká mú ọ̀rọ̀ wa wá sí ìpamọ́ ná. Á tún sọ̀rọ̀ lórí ẹ̀. Á tún mú ọ̀tun, ẹ mọ̀ pé ọ̀tun náà ni à ń mú wá fẹ́yin olólùfẹ́ wa. Kó lè jàǹfààní fún gbogbo wa. Ẹ má gbàgbé láti bá wa share fídíò yìí. Ẹ bá wa share ẹ̀ káàkiri. Ẹ bá wa subscribe. Mo dúpẹ́ lọ́wọ́ yín tẹ́ ń pè wá náà fún ìdí kan sí kejì. A dúpẹ́ lọ́wọ́ yín. N tí ò bá yé yín nínú nǹkan tá bá sọ kalẹ̀, ẹ pè wá kẹ́ béèrè ìbéèrè. Á ṣàlàyé fún yín. Kò jù báyẹn lọ lórí ulcer. Èmi ọmọ yín tí mo ń sọ̀rọ̀, àbúrò yín Dr. Hafiz Abolade. Ire o.